Bismillahir Rahmanir Rahim. Orí àdó ló bá dò ṣe. Akèrèǹgbè tó jẹ́ bàbá àdó, omi ni wọ́n fi pọ̀n. Gbogbo ẹ̀yin tí ẹ̀sìn dá sọ yìí fún, tẹ́ wá ń fojú ẹ̀sìn láre, ẹ sì gbé fọ́tò dáadáa sójú bígbà tẹ́ ń ṣẹ̀sìn lóore. Ẹ bẹ̀rù àtibọ̀tán. Iná ogun rú lábẹ́ ẹ̀sìn, dípò kẹ́ ẹ bomi pa, pẹtrol ẹ lọ gbé tẹ́ ń dàlé. Ìyún la fi ń kìlọ̀ fún alágbára ẹnu. Àgbà yẹ̀yẹ́ ni ọ́. Àgbà tí ò tó lénu. Àbà. Ẹ fẹ́ bá Mufti jà, àbí ká sọ pé ń bá Mufti jà, ẹ wá sásá bẹ́ẹ̀ bàbá wa Mudirul Markaz. Nítorí pé ẹ fẹ́ ja Mufti lógun. Ó yà wá náà pé gbogbo ohun tí ń bẹ lábẹ́ èdè àìyedè wọn, nǹkan kan ní bẹ́ẹ̀ bí náà ò bá láwo, àwa lè jogún kí odò. Àmà ṣùgbọ́n fúnra wọn ní kọ́ ní fẹnu ara ẹ̀ pé kú. Ẹ máa pè é bọ̀ wá díẹ̀díẹ̀. Gbogbo yìí tèmi ń ṣe yìí, mò ń fi ń ṣe àmì kalẹ̀ torí pé wàhálà tí alágbára ẹnu ń kẹsẹ̀ bọ̀, tí ń kọ̀pá bọ̀, ó lè padà di tí ó tóbi. So fídíò mi yóò máa pe gbogbo wa padà wípé alágbára ẹnu la láṣejù. Mo wà pẹ̀lú ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n. Mo wá bí pé kí ló fà á, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n, kí ló fà á tó fi jẹ́ wípé gbogbo àwọn tá a bá rò pé wọ́n ó jọ nílé àkàbí wọ́n ó jọ lọ́gbọ́n, a máa ń ṣàfẹ́kù ọgbọ́n àti làákàyè lọ́dọ̀ wọn. Wọ́n yìí ní ọ̀jọ̀gbọ́n yìí wá ní yóò rí bẹ́ẹ̀. Pé bí wọ́n ṣe bí ó ń kálukú, bíbí àti títọ́, ààyè tó ń kálukú gbé dàgbà, tàlẹ́ni tó tọ́ yóò máa hàn nínú ìrìn àjò àti ìṣe ẹni wọ́n bá tọ́ nígbà ó bá dàgbà. Mo ní kán sáwò. Wọ́n ní ìwọ náà máa wò nìsín. Wèrè tó bímọ, ó fomi gọ́tà tọ́ ọmọ rẹ̀, oúnjẹ tí ò dáa ó hi gbogbo ẹ̀ mọ́ra wọn, ọmọ wa dàgbà mọ́ lọ́wọ́. Ọlọ́run wá ní kọ́ ọmọ yìí ó pàdé oore ọ̀fẹ́, ìyẹn ọmọ wèrè ó pàdé oore ọ̀fẹ́. Wọ́n rán nílé ìwé, ó jáde ilé ìwé, ó dá iye ọ̀gá àgbà, ó lọ lé kíw, ó jáde lé kíw, ó dọ̀gá àgbà. Òun náà dẹni tí ń lecture àwọn èèyàn, kódà ó di aṣojú tí wọ́n rán jáde. Wọ́n wá rán jáde lọ sáwùjọ kan bí ká pè ní conference, lọ ṣàṣojú wa ń bẹ̀. Tí wọ́n wá fẹ́ sọ̀rọ̀ lórí, tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí láwùjọ náà ni pé àrùn tí ń bẹ ń bí ọyàn wèrè. Gbogbo àwọn dakatir tí wọ́n wà ń kalẹ̀, àwọn paravis tí wọ́n wà ń kalẹ̀, kó wá mú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wá lórí àgbọ́yé wọn nípa àrùn tí ń bẹ ní ọyàn wèrè tó lè affect ọmọ tí wèrè bá fún nírú ọyàn bẹ́ẹ̀ mu nígbà ó bá dàgbà. Ọ̀jọ̀gbọ́n yìí ní àfáà Zaki mo ní nà, ǹjẹ́ gbogbo àlàyé táwọn professor ní dakatiru mú wá, tí wọ́n bá mú wá nípa ọyàn wèrè àti bí ó ṣe affect ọmọ tí wèrè bá fún nírú ọyàn bẹ́ẹ̀, ǹjẹ́ yóò wọlé lọ́dọ̀ ọmọ tí ó mu yàn wèrè dàgbà? Mo ní kò ní wọlé o, torí ìyá àti ẹ̀ wèrè ni o. Ǹtọ́ ṣé irú oore ọ̀fẹ́ tóun tó jọ ọmọ wèrè yẹn wá rí gbà nípa kó mu yàn wèrè dàgbà, kò sì yá wèrè, kò láwọn ọpọlọ, nǹkan kan ò ṣe sí irú oore ọ̀fẹ́ tóun rí gbà wọn. Ṣé irú ẹ̀ ní gbogbo ẹni tí ó bá mu yàn wèrè lè rí gbà? Mo ní rárá. Ó ní àfáà Zaki ó mọ̀ pọ̀pọ̀lọpọ̀ tóun rí tí wọ́n ń bẹ́ sórí afẹ́fẹ́, bẹ́ sí agbo wá sí àwọn sáfẹ́ sí wá sí àwọn fẹ́ sí kíní kan, tí wọ́n máa jà sí ọ̀rọ̀, jà sí máikrófóònù, tí wọ́n wá ń wíwí kú wí. Ó mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ó mu yàn wèrè dàgbà ní. So kò sí ọgbọ́n tí wọ́n fẹ́ dá. Àmì wípé wọ́n mu yàn wèrè ríhun yóò máa hàn nínú ọpọlọ wọn. Mo wá sí ọlọ́mọ máa yà wá ń wèrè lóòótọ́, wọ́n máa jẹ́ àmú yàn wèrè.
gbogbo ẹ̀yin tẹ́ wá ń dá fìtínà lẹ̀ ló ń dá ẹ̀sìn yìí nìsín ṣé ìbéèrè yìí ò tí wá tó ká dájú ẹ̀kọ́ yín náà pé ṣé ẹ mú yan wèrè ni àbí bò ni ìjà ṣe bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn àgbàlagbà tí ó wá sí fún àwọn àgbàlagbà náà ní àwọn àgbàlagbà kan ní ó ṣẹ̀ tún wá dìde tí ó máa gbépo sí pé kíjà wọn má parí. gbogbo ẹ̀yin ẹbí alágbára ẹnu ẹbí bàbá yín o ẹbí bàbá yín o ó tún sọ̀rọ̀ kan lónìí ó sì lọ́rọ̀ ń lọ tó lọ́ọ̀ bọ̀ ń ṣe bígbà tí ó fẹ́ràn Mudirul Markaz ọ̀tá Mudiru sí ni ọlọ́run yóò tú àṣírí bó ṣe jọ́ta kì í sáwà wallahi ọ̀tá Mudirul Markaz ni torí inú ọjà tí Mọ̀lánà Shehu Adam gbélé ayé wọn náà ìní mufti diyar tó pé bí Shehu Adam bá ń bẹ láyé wọn ò ní bẹ lọ́n kútù wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ lọ́jà tí bàbá wa Shehu Adam ná kí a tó lọ bí nǹkan kan bá wá fẹ́ ṣe ọ̀kan nú àwọn ọjà wọn sí bí gbogbo àwọn tí ó yẹ àwọn tá a fojú sí pé ẹ dákun ẹ mọ́jọ́jà yóò tù ẹ bá mójútọ́jà ìbáwọn náà rèé alọ́rọ̀ burúkú tí ń jáde lẹ́nu alágbára ẹnu tí ò bá yé jáde ẹ̀yìn yẹn kìlọ̀ fún ẹ̀yìn ní dákẹ́ fún o ẹ̀yìn dákẹ́ fún o ó ti sun àgbàdo mọ́dì nìyẹn o ẹ̀yìn dákẹ́ fún o kó má dá sí ọ̀rọ̀ bàbá mufti àti bàbá Mudiru mọ́ èsẹ̀ bíi wa òní ìdásẹ̀sẹ̀ ńlọrọ̀ ẹ mọ́ lọ́rin ọlọ́rọ̀ ẹ mọ́ lọ́rin náà ni wá dúró ìlú tó kàkàdé kó tó dákọ̀ pé ó tó tan mọ́ lọ́rin bó lọ ọmọ ọkọ sí máa tan mọ́dù tó pọ̀ tó bá wọn ẹ má kìlọ̀ fún bàbá yín. Assalamu alaikum.